mẹ́wàá ń ṣẹlẹ̀ ọkùnrin yìí kun Yétúndé bíi ẹran ńlọrin wọn lóògùn ló fẹ́ẹ́ fi ṣe. ní báyìí ná akọlọ iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tìpínlẹ̀ Kwara èyí tó wà nílùú Ìlọrin òun ni afurasí kan Abdulrahman Mohammed Bello wà níbi tó ti ń ṣe àlàyé ikú tó pa akẹ́kọ̀ọ́ kan torúkọ rẹ̀ ń jẹ́ Lawal Absor Yétúndé tó jẹ́ akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ olùkọ́ni àgbà tìpínlẹ̀ Kwara èyí tó wà nílùú Ìlọrin College of Education Ìlọrin. àtòtọ̀rẹ́ gbọ́ pé lọ́jọ́ ajé Monday ọ̀sẹ̀ yìí ni Yétúndé dágbére ńlé bóun lọ síbi ayẹyẹ ìkómọjáde. wọn nígbà tó débi ayẹyẹ ọ̀hún lásìkò tó ń jẹun lọ́wọ́ ló ṣàdédé gba ìpè pàjáwìrì kan tó sì gbé oúnjẹ náà ó gbé kalẹ̀ tó sì di pé látìgbà náà ni Yétúndé ti di àwátì. nígbà táwọn òbí Yétúndé wọ́n retí Yétúndé lọ́jọ́ ajé Monday kó wálé wọn ò rí títí tó fi di àárọ̀ ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́. nígbà tó di ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ làwọn òbí Yétúndé ni wọ́n gbéra ó di àgọ́ ọlọ́pàá. wọ́n lọ sí àgọ́ ọlọ́pàá kan tó wà lágbègbè ọjà ọba nílùú Ìlọrin láti lọ́ọ́ fi tó wọn létí pé ọmọ àwọn Yétúndé ó di àwátì lẹ́yìn tó dágbére ibi ìkómọjáde. àwọn sì ti wá àwọn ò rí títí di bí àwọn ṣe ń sọ̀rọ̀. àwọn ọlọ́pàá wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́ wọ́n tíráàkì nọ́mbà Yétúndé wọ́n tíráàkì ẹ̀ nọ́mbà ẹni tó pè gbẹ̀yìn òun náà ni wọ́n tíráàkì lọ sí ọ̀dọ̀ Abdulrahman tó ń gbé ní agbègbè Ọ̀fà gáràjì bó tilẹ̀ jẹ́ pé ìsàlẹ̀ kókò nílùú Ìlọrin òun ni ilé mọ̀lẹ́bí rẹ̀. nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Abdulrahman ó sọ fáwọn ọlọ́pàá pé àìsàn asthma òun ló ṣekú pa Yétúndé ṣùgbọ́n lẹ́yìn ìwádìí fínífíní ni wọ́n rí àwọn èròjà tí Abdulrahman lò láti fi gé Yétúndé wẹ́lẹ́wẹ́lẹ́. gẹ́gẹ́ bí a ṣe gbọ́ wọ́n ní lórí ìtàkùn Facebook ni ọkùnrin yìí ló ti pàdé Yétúndé tí wọ́n jọ ń sọ̀rọ̀ lórí ìtàkùn Facebook tí ó fi gba nọ́mbà ara wọn tó fi di pé wọ́n di ọ̀rẹ́. ní báyìí náà iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tìpínlẹ̀ Kwara wọ́n sì gba ìwádìí wọn lọ láti mọ ọ̀rìn kìnìún ohun tó ṣekú pa Yétúndé gangan bó bá ṣe ń lọ bó bá ṣe jẹ́ àtúntàrẹ́rẹ́ yóò tún máa fi tó yín létí.